lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ẹni wájú ni wọn máa jẹ tẹsíyìí là fi ṣe fún wọn lè á fi fún yàn ní anabi wa ṣe bẹ́ẹ̀ torí anabi àtọlọ́run wo lè ṣe para wọn iye àwọn tí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam tó wá fún ní táìtù iye wọn ni wọn fẹ́ kà fọ yìí wọn pọ̀ àmọ́jọ́ ti lọ torí àkókò iye wọn tí anabi fún ní táìtù ẹnì kọ̀ọ̀kan wọn ẹni anabi kọ́kọ́ fún táìtù láyé Abubakar Siddiq. Abubakar Siddiq. Ọwọ́ Siddiq. Òun lẹni tó gbé gbogbo sàbí ànábì kò sí sàbí tó bá. Kò sí sàbí tó bá Abubakar. Sàbí kan bá Abubakar òun lẹni àkọ́kọ́. Nítorí kí ló dé wọn fún ànábì òfin ní táìtù. Táìtù rẹ̀ tó fún ní Siddiq. Òun kọ́. Ìtọ́jú fún táìtù yẹn. Israel wà ní rọ́jà ní Muhammad sallallahu alaihi wa sallam tó lọ tí wọ́n sọ fún Abubakar pé láàrin alẹ́ ànátajọ túká yìí o. Ẹ ṣì ní alẹ́ sísọ dà. Mo kó mọ́gà ìmọ̀lọ́jọ́ sálẹ̀. Ọwọ́ aṣọ gbóhùn lọ sí Isra wal Miraj. Ọwọ́ aṣọ máa Bakiri wọ́n lọ fún Abubakar àyàn ò gbé ọ̀gá wa Abubakar ní bẹ́ẹ̀ lórí o. Wọ́n ní báwo ni ó ṣe rí bẹ́ẹ̀ ń tọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ ní yí pé ẹni gbàdùn Kùránì wá tí ò parọ́. tá a bá rọ́ ń bẹ́ẹ̀ láwọn abárọ̀ papọ̀ lọ sí Jerusalem Ọlọ́run ní ó bàtà ètò àlẹ́zí. Wàlẹ́zí jẹ́ bí Sídíkì wọ́n sọ̀dákọ̀ bí ulaika humul muttaqun. Àlẹ́zí jẹ́ bí Sídíkì ànábìnú. Wọ́n sọ̀dákọ̀ bí. Jẹ́ bí Sídíkì ànábì ló gbé òótọ́ wá kó òun lọ sí Jerusalem. Wọ́n sọ̀dákọ̀ bí. Kò sẹ́nìkan bí Abubakar lọ sọ̀dákà rẹ̀. Ife ìtò gbé wà òótọ́ ni. Òun gba alákọ̀ọ́mù Siddiq. Ọkọ̀ lẹ́nu Abubakar. Sayyiduna Umar ibn al-Khattab. Umar ibn al-Khattab òun ni Farouk. Al-Faruq bayna al-haqqi wal-batil. Bàbá Rísà wọn tà bá Rísà Umaru ma wọn ò tó bẹ̀ wọ́n pè ń ta. Wọ́n yọ ọ́ pè ní. Pẹ̀lú akí Umaru lòun dé lónìí ẹ jáde. Ẹ pè é ẹsẹ̀ máa pè nínú yàrá. Mélòó ṣe Umaru torí àkókò ti lọ ni tọba dé suratul sábẹ ọmọ ta ní jẹsẹ ìní àkúmọ. Tọba kò lọ́dọ̀ Umaru. Sayyiduna Sa'd ibn Abi Waqqas. Waqqas òun náà gbàtà ìtúlọ̀dà náà Muhammad. Harisun Nabi. Sa'd ibn Abi Waqqas òun ni security ànábì Harisun Nabi òun ni ìyá wáìsà ń sọ nínú àdìsí ipa ní Muhammad sallallahu alaihi wasallam. Òun kálukú ló máa ní àsìkò bí nǹkan bá ń ṣe ọ́ tó dàbí pé àyà rẹ ẹ̀rù ń bọ̀ ó sọ àwọn aṣíwájú náà bẹ́ẹ̀. Aiza ìyàwó Aiza náà nàbí Muhammad sallallahu alaihi wasallam ànábì gbọ́dọ̀ ọ̀hún ó ní ìyàwó Aiza ní wọ́n sọ pé kò bá ti da káwọn rí ọ̀kan náà àwọn tí wọ́n máa ń sọ òun yìí kí wọ́n ó dé. Aiza ní kò pẹ́ kò dìnnà làwọn ń gbọ́ ohun ẹsẹ̀ Arisu níbi ibi ẹyin fèrèsé báyìí wíńdò báyìí ànábì wa níta ni wọ́n ní Arisu ní Aiza ní kò jìnnà nígbà náà tá ànábì hàn. Sa'd ibn Abi Waqqas. ẹ sáàdì ó ṣeun. Ibn Abi Waqqas. Abdul Waqqas ìmá hanu ó ti hàn pé Sa'd ibn Abdul Waqqas ti dé tí ń jẹ́ security tiẹ̀ ni wọ́n ti wá pé lákọ̀bù tiẹ̀ ní Harisun Nabi. Tọ́ba kò lọ́dọ̀ rẹ̀. Sayyiduna Abu Ubaidah ibn al-Jarrah. Abu Ubaidah ibn al-Jarrah. Ìmá sàbí ànábì ni. Aminu li ummati. Aminu li umma. Lákọ̀bù tiẹ̀ ní. Tọ́ba kò lọ́dọ̀ rẹ̀. Sayyiduna Ubay ibn Ka'b.
Ubay ibn Ka'b lákọ̀bù tiẹ̀. sayyidul muslimin aṣíwájú gbà tí jẹ́ mùsùlùmí. tọ́ba kò bẹ́ẹ̀. sayyiduna Usayfatu bunul Yamani. Usayfatu bunul Yamani. Sahibu sirri. Sahibu sirri. tí mo gbé èèyàn ló lè gẹ́rùn rẹ tó ní oko lọ́wọ́. ọba kò fọ́ta tiẹ̀ bọ́ọ̀lù. àwọn òwe èèyàn ló lè sùn lójú ẹ̀ tó ní ojú kó tì ọ́. àmọ́ òun Sahibu sirri. kò sí tí ọmọ nǹkan ànábì fọkàtà. Usayfatu bunul Yamani. gbogbo kálukú wọn èyí tí wọ́n fún ní kátólì wáyé ó kálukú ló ní táìtù tí wọ́n níhun iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀ wọ́n ò ṣeré débẹ̀